Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to Lovers all over the world, ẹ káàbọ̀ sórí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé a máa ń fún yín ní update nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀. Update eléyìí tí a tún mú wá fún yín nínú fídíò wa eléyìí, ó jẹ́ nǹkan tó lágbára púpọ̀. Àwọn àṣírí tó le nípa Aree Gani Adams àti Oloye Sunday Igboho náà ni a tún mú wá fún yín. Ẹ farabalẹ̀ wo fídíò yìí, ẹ máa rí a lot of things. Ẹ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan tó fi di wípé àwọn èèyàn Oloye Gani Adams so wọ́n ń sọ̀rọ̀ nípa Oloye Sunday Igboho. So wọ́n sọ̀rọ̀ àwọn àṣírí tó pọ̀ gan tó jẹ́ wípé àwọn àṣírí yẹn ó jẹ́ nǹkan tó lágbára púpọ̀, ó jẹ́ nǹkan tó le gidi gan. So ẹ farabalẹ̀ wo fídíò yìí, ẹ farabalẹ̀ wo. So and then I need comment yín, a fẹ́ mọ opinion yín nípa àwọn secret tí ó ń ṣẹlẹ̀ yìí. So ó jẹ́ nǹkan tó lágbára púpọ̀ because wọ́n fi oríṣiríṣi allegation ni wọ́n fi kan Oloye Sunday Igboho. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ń yàyàn lẹ́nu. Tẹ́ni yẹn ò bá wá fún wa ní ẹgbẹ́ ṣé mo bá yín sọ nǹkan kan o ò sọ nǹkan kan ṣùgbọ́n wọ́n mi bá ti ẹ̀jẹ̀ Ọlọ́run á lè dá ẹ lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. nínú fídíò wa yìí. So ẹ farabalẹ̀ wo, ẹ ṣé gan ni. Abẹ́òkúta lèmi o ọmọ Abẹ́òkúta lèmi o Ayọ̀wá James Pópóọlá ọmọ Abẹ́òkúta lèmi. So ṣé ẹ mọ̀ èèyàn gbọ́dọ̀ wà láyé kó o tó lè sìnrìgùn pé tó o bá ṣàìdásí mi báyìí ló máa rí fún ẹ. Ìwọ náà gbọ́dọ̀ jẹ́ kí ìwà tiẹ̀ tàbí kọ́kàn ẹ mọ́ síyàn, kí ìwà ẹ dá síyàn. O ò ní sọ̀rọ̀ èèyàn lẹ́yìn, o ò ní sọ̀rọ̀ èèyàn láìda, o ò ní fọ̀rọ̀ ẹnu bayé ẹnìkan jẹ́, o ò ní búùyàn kó fọ̀rọ̀ ẹnu yàlùbáríkà rẹ̀ dànù. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ló pé sí yín lọ́wọ́ ẹ̀ wá níbẹ̀ ẹ ṣòro ó bú bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ kúrò ń bẹ̀ jọ. Rubbish. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Àgbà àyà. Kọ́ máa fọkàn, ó tún ń sọ kọ́ máa fọkàn sí Sunday o. Kí ló gbà lọ́wọ́ ẹ? Idiot. Ṣé ń gbọ́? Bàbá Akíntóyè. Ìgbọ́kúgbọ́ ni ìwọ gan gbọ́ yẹn. Ìgbọ́kúgbọ́ òun lọ gbọ́. Ẹ jọ ní àárín yẹn àwọn ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan la ṣe ń dé yìí. Tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà fídíò kan tí bàbá ṣe, tí bàbá ń sọ báyìí wípé kí Tinubu jọ kó jáwọ́ nínú pírẹsidẹ́ǹtì Nàìjíríà, pé kó má ṣe pírẹsidẹ́ǹtì. Gbogbo wa náà la dé jáde nígbà yẹn tá a sọ, tí gbogbo àwọn Elizabeth Ọbańlá gbogbo wọn tán bẹ̀rẹ̀ sí bú wa ń gbà yẹn pé kí bàbá má lọ. Bàbá Akíntóyè wá ń dáhùn wípé tí wọ́n bá ní káwọn tọ́ka sẹ́ni tó lè ṣe pírẹsidẹ́ǹtì, Tinubu làwọn máa nawọ́ sí. Which means pé tá a bá délẹ̀ Yorùbá tí ò bá ṣe pírẹsidẹ́ǹtì Nàìjíríà, tán bá ní káwọn tọ́ka sí pé ta lẹni tó lè ṣe pírẹsidẹ́ǹtì fúnlẹ̀ Yorùbá, Tinubu làwọn máa nawọ́ sí. Ẹ gbọ́ bí táwọn wèrè yìí sí pé bàbá Akíntóyè sọ wípé kí Tinubu kó lọ jẹ pírẹsidẹ́ǹtì. Níbo náà ti sọ? Ẹ̀ẹ́dẹ̀ torí wípé ẹ fẹ́ purọ́, ẹ̀ẹ́dẹ̀ máa yí nǹkan tí ò dáa mọ́ọ̀yàn lọ́rùn, ẹ̀ máa sọ̀sọkúsọ ọ̀rọ̀ wèrè lẹ́nu wèrè. Ṣé ẹ gbọ́? Ṣé ẹ ń gbọ́rọ̀ burúkú? Ẹ purọ́ mọ́ Sunday títí ẹ tún purọ́ mọ́ bàbá àgbàlagbà pẹ̀lú wú orí. Gbọ́kúgbọ́ ni ìwọ gan gbọ́ torí ò gbàgbọ́ yí ọ̀rọ̀. Ó gbàgbọ́ yí ọ̀rọ̀. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Tí ẹ̀yin èèyàn mi ò bá gbàgbé, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation pátá, ṣé ẹ̀kọ́ ṣó ti ń kílíà? Ṣó ti ń yé wa báyìí
ṣé ẹ mọ̀ wípé bí ìyàwó wọn ṣe kọ́kọ́ wí náà nìyẹn náà pé olóṣèlú ni bàbá Akíntóyè ń ṣiṣẹ́ fún, pé olóṣèlú ni Sunday Igboho ń ṣiṣẹ́ fún. ṣé ẹ tún gbọ́ ohun tóun náà wí nísìn pé olọ́nà tí bàbá Tinubu fi máa ṣẹ́tù bàbá Akíntóyè ó tún ní ọ̀nà tó máa fi ṣẹ́tù Sunday Igboho. Àwọn ló ń ṣiṣẹ́ fún, wọ́n dẹ̀ dìlé ẹ̀sìn Kútọ̀nù fódìdí ọdún méjì. ṣé ẹ rí i pé wọn ò lọ́pọlọ? láti jẹ́ṣẹ̀ tí yín náà. Tákátá bá ń jẹ ló fi ń pọ̀ ọmọ ẹgbẹ́. Ìkan tó ń jẹ́ irọ́ lórí irọ́ Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá Tinubu ọ̀rọ̀ kàn yín o. Olódé òde. Ọmọ olódé òde ọ̀rọ̀ ti kàn yín. Yóò ní kúrò. So irọ́ yẹn tó ló ń kọ́ wọn báyìí pé kọ́ máa pa. Wọn lọ́rìjínà lọ́rọ́ ó wà lẹ́nu tí. Níjọ́ Friday wọ́n bẹ̀rẹ̀ sí ti àwọn èèyàn social media ó ti pé ààrẹ ti gbowó lọ́wọ́ Àtíkù ni o ní òtò nípa support self determination ni o. Àwa ní kọ́mọ̀ kan tẹ̀ lọ táwọn ló pé ṣé Àtíkù gan-an yóò ti rojú aráyè wọnú PDP Àtíkù tó ń gbádùn ara ẹ̀ ní Dubai. Fọláyan àwo fi síbẹ̀ ẹ káàbọ̀ sórí ètò mo kí yín Ọlọ́run á darapọ̀ mọ́ yín o. Táwọn PDP bá jẹ̀ fẹ́ mú yàn ní 2022 ṣọ́ ronú Àtíkù wọn láti mú. Ẹ̀kọ́ lánàá ẹ̀kọ́ pa irọ́ yóò fún Àtíkù àfihàn $100 million nípa election gbọ́dọ̀ fihàn $100 million. Ká máa sọ pé election tó ìkú 2 years tí wọ́n ti mọ ibi tí Nàìjíríà ń lọ. Bẹ́ẹ̀ ni ó ṣe wà yẹn ó ní ìlara. Ní ìlara. Èyí tó máa ń sọ pé ọ̀gá wa ní ààrẹ o kíní kan irọ́. ṣé ń gbọ́. Strategy ni o. Nígbà tó jẹ́ bẹ́yìn náà ṣe ń ṣe nìyẹn. Nígbà tó jẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni báwọn náà ṣe ń ṣe nìyẹn. Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ ẹ̀yìn ni? Tó bá lẹ́yìn ìgbà tó sọ gbogbo òṣì ọ̀rọ̀ jàtijàti ìtàn tí wọ́n mú lé ó tún lọ sí Kútọ̀nù ó tún lọ wò. Ọlọ́run ṣọ́ni lọ́wọ́ ẹni tó ń ṣọ́ni tá ò ṣọ́. Onínúbí ni èèyàn onílara ẹ̀dá ẹ̀gbọ́n ó ní tó bá ń kírun tó bá ń ṣayẹyẹ òun tán ó ní tó bá ń ṣe bí ẹni pé òun gbà fóun ó ní rọ́ ni o ó lọ́tọ̀ ni ohun tó ń ṣe lábẹ́lẹ̀. Báwo lẹ̀yin ṣe gbénú ẹ̀ mọ́ wáyé lẹ́ni tí ò hùwà ibi sí yín tó ń pọ́n yín létọ̀sán tó gbogbo bẹ́ẹ̀ ṣe ń hùwà bàdàràdà sí tó tẹ̀ ń wá ọ̀nà rẹ̀ mí ẹ̀ láti ẹ wò ibi tẹ́ ẹ gbébù ẹ̀jẹ̀ yà fi lè kọ́ ẹ máa bára yín níbi tẹ́ ẹ gbé fẹ́ tẹ́ ẹ bá jáwọ́ ní ọ̀rọ̀ Sunday Igboho ibi tẹ́ ẹ ò fẹ́ lẹ ṣì máa bára yín gbẹ̀yìn. Èmi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún yín tán ṣé ẹ lórí yín yìí. A sọ̀rọ̀ níta bí ìgbà pé ṣé ń gbọ́. òun gbà fún mi ọ̀tọ̀ nìkan tó sọ lábẹ́ ẹ̀ tó ráwa náà láwọn tó ti close pọ̀. So wọ́n yẹn ní Ọ̀yọ́ state tó is the most dangerous person ní Ọ̀yọ́ ní ìdísọ Èkó. Ẹ má ti bẹ́ẹ̀ lórí o ẹ má di ọkọ̀ yín sí rárá ó ti di ẹjẹ́ ọwọ́ Tinubu ti rà á. Ẹgbẹ́ ọgbẹ́ tó bá rí mi surprise tó máa fún nílé kan ní Lẹ́kí àti $200 million owó yẹn ti wà lẹ́wọ̀. Bẹ́ẹ̀ni òṣùbí yìí àrówó lò bẹ́ẹ̀ni BBC ló béèrè question yìí lọ́wọ́ bàbá ń gbà yẹn. Ṣé ń gbọ́ ẹ gbọ́kàn ló kùtà. Ẹ̀yin máa wò náà kẹ́rí bí tí ẹ̀dá bá fi ọkọ̀ sí kọ́lọ́ náà máa ń gbà yọ. Bẹ́ẹ̀ni o kábíyèsí ọba ó ti mọ tó ọmọ náà lójú ó dẹ̀ mú tó máa gbà yọ. Bẹ́ẹ̀ni. Ó mọ tó máa gbà yọ ó dẹ̀ mú tó máa mú ó mọ bó ṣe máa mójú ọ̀nà tẹ̀ ó mọ bó ṣe máa mójú ẹ̀gbẹ́. Èyí tí mo
entertainer lọ́pọ̀ entertain yìí pé ìdí nìkan gbogbo rálì tó ń ṣe gbogbo àwọn tó wọ́n fún ọ lówó àfẹ́ ni bí 100 120 tí wọ́n fẹ́ láìpẹ́ tí ò bá report yẹn ìjẹ́ ṣàtàwọn from one state to the other. owó yìí náà ni. ọmọdé ìdíkẹ́ máa wọ bẹ́ẹ̀ tí wọ́n ṣe bá ti mídíà sí Yorùbá tó bá fi sọ̀rọ̀ ẹni tó máa construct story yẹn ti wà lẹ́gbẹ̀ẹ́ òun ló construct yẹn lápò sí mídíà. pé kó ṣe wíwà tó Nàìjíríà máa pín kó wá lọ fi gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Buhari ni. ó fẹ́ fi gba tíkẹ́ẹ̀tì tó kí Sunday máa dàrú kó lè fi gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Buhari kò bìlí lórílẹ̀ Yorùbá tọ̀ kó dé ẹ̀fẹ́ gbọ́. bẹ́ẹ̀ni wọ́n ní kò fẹ́ gbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kò fẹ́ gbọ́ kan ní kò fẹ́ gbọ́. so olóòlù Sunday ṣé ń fi gbọ́ Ọlọ́run bá ṣẹ̀rí ń bá parọ́ ó fi Ọlọ́run bá ṣẹ̀rí. Ọlọ́run yẹn ló dẹ̀ máa dà Ọlọ́run yẹn ló máa dà. àmọ́ ẹ ṣiṣẹ́ má lórí ẹ̀. fọkàn sí rárá Sunday ń sáré rárá bàbá Ṣé ń gbọ́? Akíntóyè wọ́n tẹ̀ sí lè pé bàbá yẹn tó ọ̀dà ìyẹn gbàgbé Sunday. ṣé ń gbọ́ èèyàn ń pààyàn lórúkọ jẹ́ báyìí owó àti ẹ̀yin ọmọ ẹ̀dẹ̀ bọ̀ síta ẹ̀dẹ̀ ń ké kiri pé wọ́n ń sọ̀rọ̀ sọ́gà yín ẹ gbọ́rọ̀ burúkú tó ń jáde lẹ́nu àgbàlagbà. Hello ma. Yes ma kí ló dé wàá bá mi wò ó. Yeah. Yé ni kó bá mi kọ̀nẹ́ẹ̀tì. Fóònù kejì yẹn kan. Bá mi kọ̀nẹ́ẹ̀tì sínú ilé. Ẹ jẹ́ kí n pè yín sórí nọ́mbà kejì yẹn. Bí yẹn ti kọ̀nẹ́ẹ̀tì mi lé. Àmọ́ nǹkan tó ṣe tó ń yọ. Wàá bá mi sí. Okay. Ó lágbára o. Hello mọ́mí ẹ kálẹ́. Yes ma. Ilé ilẹ̀ pè sí ni màmá àwùkọ fóònù ní tèmi máa àwùkọ. Ilé ó ń tẹ̀yìn ó clear dáadáa o. Ó dáa tó bá ti dáa. Ṣùgbọ́n eléyìí ọwọ́ Gani máa tètè gba fóònù eléyìí o. Ṣùgbọ́n ó wà òkè tó bá ti dáa. Ó wà òkè. Ẹ kú ètò mà. Yes ma. Mo kí gbogbo àwọn tó wà lórí ètò ẹ kú ètò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà. Gba àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Akú bó ṣe ń lọ. Ó ga jù. Ẹ̀yin ọmọ Oòduà ẹ̀yin ọmọ Yorùbá tọkàntọkà ṣé ẹ lójú ayé báyìí àbẹ́ẹ̀ rí? Ọmọ Yorùbá tọkàntọkà. Sunday Igboho bus stop wọlé Sunday Igboho wọlé orí láti sanwó. Gani ìdààmú tápà má wọlé o ìdààmú tápà má wọlé o kò sí bus stop ìdààmú tápà ní má wọlé o. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí bó ṣe ń lọ. Ẹ wò gbà tó ti ṣe ẹ wò gbà tí Gani ti ń ṣe ọbẹ̀ ọ̀tẹ̀. Ẹ wò gbà tó wá jiná sí. Ẹ wò gbà tí Gani dáná ọ̀tẹ̀ tó ti ń dáná ọ̀tẹ̀ ìyá lábẹ́lẹ̀ tí ò sẹ́ni tó mọ nǹkan kan. Ẹ wo bí Gani ṣe ṣẹ̀sín ẹni awífọ́ ọba jẹ́ gbọ́ orí ọ̀kẹ́rẹ́ koko láwo láti 2021 bí nǹkan bí 2021 wọ́n tó lọ strike ilé olóyè ní Gani ìdààmú tápà ló ti lọ sọ́jà ló ti lọ ra nǹkan ọbẹ̀ ló ti gbé kaná ló ti ń koná mọ́ ẹ̀wù pàtọ́bẹ̀ wá jiná ó wá jiná sásìkò tí ò dáa gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tọkàntọkàn ẹ̀yin ọmọ Yorùbá àtàtà níṣẹ̀sí awọ́rò o àmì àṣẹ o níṣẹ̀sí awọ́rò àmì àṣẹ o ẹ̀sìn ìpọ̀ o ló pọ̀ jù tó tiẹ̀ máa sọ kó wá sọ pé ó tiẹ̀ tún bàbá Aláàfin bàbá Ọ̀yọ́ abẹ́ sùn ní sùn àwọn náà ò gbọ́dọ̀ lọ. Aláàfin sà ní sùn
lẹ́ẹ̀ni sùn ọmọ ológun tẹ ẹgbẹ́ lẹ́gà lọ́wọ́ tó ń pè lọ́pàá ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa bá àgbà lọ́wọ́ ẹ̀ látọ̀run àní jẹ́ ẹ̀sùn bàbá aláàfin ẹ̀ẹ́ni sùn. iṣó tẹ ẹ sókalẹ̀ síwá tẹ ẹ tó lọ olóòrùn pa wá nílẹ̀ Yorùbá yìí o. ìgbé ọ̀rìn tẹ yà sílẹ̀ bàbá aláàfin sílẹ̀ Yorùbá tẹ ẹ pẹ́ ní ààrẹ olóòrùn pa gbogbo Yorùbá tí ò fún wa ní ìsinmi yìí o. ó ga jù. ẹni tó yẹ kó dìde kó lọ jà fún wa tó ti fẹ́ jẹ ọmọ Yorùbá òun ló tún kógun wájà wá bàbá aláàfin ṣé ń gbọ́ ẹ ti di spirit sì ẹ ń gbọ́ ẹ bá wá nǹkan ṣe sí o tó dẹ́yìn lẹ́dá wàhálà yìí sí wa lọ́rùn eléyìí ò ṣe ààrẹ Yorùbá là á máa wá ó ń tọrọ ẹ jẹ ó ti ẹ ń tọrọ ẹ ni ààrẹ Nàìjíríà ni ẹ wo jáde bí tá a lọ torí mi mọ̀kọ́ tá a gbé àmọ́ nǹkan tó jù wọ́kẹ́ ẹ̀ bọ̀wọ́ bọ̀kọ́ tó ń pè ní Gani kí ni problem ẹ ná o tún ṣe àṣẹ ó ti ẹ bá Tinubu ọ̀wọ́kẹ́ Tinubu bá di president àṣẹ òṣọ̀tẹ̀ Tinubu náà ayé ẹ padà bàjẹ́ sí wa lọ́wọ́ ó jẹ́rìí bàbá náà máa fi ẹ̀ tó bá mú ẹ tí Tinubu bá mú ẹ kékeré lẹ̀wọ̀n tó ṣe tó sá káàkiri ẹ̀wọ̀n tí Tinubu tó bá gbọ́ ẹ̀wọ̀n tó máa ń ní kí o dà wàláì ní Tinubu máa ṣe é sí abájọ tó ò ṣe lè ọpẹ́ẹ̀tì ó ti fẹnu já wáyà ó ti fẹnu wú géètì Gani ìdààmú tábà ìdààmú nínú pé aṣọ tiẹ̀ tún bá lè jẹ́ bó ṣe ń sọ̀rọ̀ Tinubu anyhow tó ń sọ̀rọ̀ báyẹn lẹ́yìn táwọn ọ̀dẹ̀ mọ̀ kọ́kọ́ àwọn àlùbá jẹ́ fún Yorùbá ni àṣọ́tọ̀ ní tiẹ̀ tó má tẹ̀lé gbọ́n ẹ má tẹ̀lé gbọ́n ní yà ó ní Tinubu fi ṣe báwo ni Tinubu ṣe máa lo Ìgbòho tó sì máa ní pé kọ́ lọ fọ́ ní ẹ̀kan lọ pàmò òsì lọ́rùn. Tinubu tó yẹ pé ń gbà yẹn báyìí ẹ̀rù ń bà á ní torí kò mọ ibi tí fẹ́ẹ̀tì òun wà kò sorúkọ tá a pè Tinubu kọ́ ọ̀sìn láyé ìgbà tó ṣe rẹ́kọ̀dù fún Tinubu èmi ló kàn o bàbá wẹ̀ ló wẹ̀ ìdè ṣàkóso mi ló kàn àbẹ́tí ẹ̀ fọ́ hand dey shake leg dey shake bàbá wẹ̀ ló wẹ̀ ìdè ṣàkóso mi ló ṣáyé kọ́ ló wà láti gbogbo àwọn ọ̀tọ́mọdé àtàgbà tó ń bú Tinubu ibo ni Tinubu. máa ń rán Sunday Igboho pé kó lọ pààyàn ìwọ ló sọ pé Sunday Igboho ní pé kò ní nọ́mbà Tinubu lọ́wọ́ oní Tinubu kì í fẹ́ kó fi private number báwọn sọ̀rọ̀ tó ń pẹ́ tó máa mú wọn ò fẹ́ rí tracy ìwọ ló sọ pé pàtó tún pé 45 million fún Sunday Igboho Sunday wá pé Tinubu pé ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Tinubu wá bínú sí whatever tẹ́ ẹ sọ pé bínú sí bóyá mi ì tẹ́fẹ́ mọ nǹkan tí yẹn jẹ́ pé ó sọ pé kí ló dé tó ṣe yẹ fún wa Gani màmá ìyàwó Gani àgbà Ọlọ́run ti fagbára Gani lé yín lọ́wọ́ first wife Gani ṣé ẹ rí second wife tó fẹ́ lóyún yẹn ẹsẹ̀ ò dáa ṣé ẹ fẹ́ pàtó fẹ́ yìí àṣírí Gani ò tù báyìí ṣé ẹ rí ìyàwó yín ẹ̀ tó bá ti bú yín nínú ilé ẹ pẹ̀lẹ́ lẹ́sẹ̀ òsì méjì torí ẹ̀ sí ìpọ̀ ìyàwó yìí ni Gani tápà lọ fẹ́ àṣírí ẹ̀ bẹ̀rẹ̀ sí ní tú ìwọ kan náà ló ń wọṣọ funfun kiri ló dájọ́ fúnra kiri ló fẹ́ máa ṣe bí Ọọ̀ni Ifẹ̀ mọ́ wa lọ́wọ́ á dẹ̀ mọ́ Ọọ̀ni Ifẹ̀ mọ́nì kí tó gbàgbéjáde ó gba ọmọ Yorùbá dẹ pé wọ́n mọ́ o Ọlọ́run bá wa wò wọ́n Ọlọ́run bá wọn dá sí àwọn ọ̀bẹ́jì wa àwọn ẹdújọ bí agbórí kérékèré ọdún ọ̀pọ̀nba bí méjì ló tọ̀ mí wá ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ sílẹ̀ ó bẹ́ sílẹ̀ alákìsà ó sọ wọ́n lórí gba aṣọ àwọn ọmọ yẹn pẹ́ sínú ilé Oòduà wọ́n á dàgbà wọ́n á dògbò káàbíyèsí o àwọn tó kù nínú olórí ni wọ́n á finú ṣe wọ́n á tẹ̀ ìgbọ́mọ pọ̀ ẹ̀yin ọmọ wa ọmọ Oòduà ẹ káàbọ̀ àsìkò tẹ́ ẹ dé sílẹ̀ Yorùbá yìí aṣọ wa sówó aṣọ wa sọmọ aṣọ wa sọlàfíà aṣọ wa sí ẹ̀kú baálé ọ̀rọ̀ orí adé nìyí ẹ káàbọ̀ Queen Tobi congratulations to you we welcome your children the boy and the girl Ọlọ́run á jẹ́ kó mọ yín lọ́wọ́ àwọn olórí tó kù náà Ọlọ́run á tu ọmọ rẹ fún wọn ká máa tẹ̀síwájú Gani ó fẹ́ lọ tàwa fún Fúlàní ó wá ní pé kó wá fún ẹ ní 20 billion jọ èlé lólóṣàjì ìdílé kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá mélòó ni wọ́n ní ató 60 àbí 80 million bí nǹkan owó àgbà owó orí gbogbo wa olóṣì ó fẹ́ lọ kó wa fún Fúlàní owó ẹ̀mí wa ló fẹ́ gbà kí ló dé tó ṣe ya olè ó ti rò pípa ayé Ọbásanjọ́ tó fẹ́ lọ́wọ́ pé kò máa lọ ṣọ́ pipeline àbí owó tó gbọ́kànlé tó fi lọ ṣe ìyàwó eléyìí ní máa pẹ́ ní ẹnu gbẹ ní ìdí owó kọ́ńdà kan ṣàánú ayé rẹ̀ ó lè rí ṣìngbá ó lè rí kọ́bọ̀ ojú ti là 2024 tó bá ń gbọ́ no gree for anybody gbogbo owó tó ti jẹ ní Nàìjíríà ó ti tó sọ́sẹ́yìn olóyè kò bẹ́ẹ̀ dùn kankan ó tún sọ ó ní kó síwájú òun àtẹ̀lé
ìgbéraga tí síwájú ìparun àfìgbà tó tẹ́ ẹni tó tún bí ẹ̀yìn náà ó bọ́ta ó kìlọ̀ fún ẹ ó ní ẹ̀rí wà o ó ní tó bá jáwọ́ ó ní gbogbo nǹkan tí Sunday yìí ṣe yẹn àwọn láìkẹ́ làwọn ṣe tẹ̀lé dọ́tà àsìkò màmá wa ìyá Oòduà lọ́lọ́dọ̀ bàbá àfọ̀rún kẹ́ wọn òun ní gbogbo security tó wà bẹ́ẹ̀ ni OPC Àgbẹ̀kọ̀yà àwọn ìfẹ́lọ́dún àwọn gbogbo oríṣiríṣi security wọ́n pọ̀ lọ súwà ní àmàrí ẹ̀ àwọn OPC gan wọ́n ti kẹ̀yìn sí ẹ wọ́n láwọn ò ní bẹ́ẹ̀ ṣe mọ́ ó sì máa lọ wábi tó ti máa lọ ṣe tápà ló máa kó OPC tiẹ̀ lọ OPC ò lè ṣiṣẹ́ ní Yorùbá ó wá lọ kó gbogbo àwọn àlòkù èèyàn àwọn àkúndàyà àwọn tẹ́ pọ̀ lórí burúkú wọn òbò ló wà á di wọn kì í ṣokó wọ́n wọ́n kò sórí ẹ̀pọ̀ lórí social media wọ́n á jókòó lẹ́pọ̀ wọ́n á máa ṣòṣì gbogbo ìwọ màálù ti tán lẹ́dọ̀ ẹran wọ́n á kó gbalẹ̀ tí àwọn ìyàwó wọn fi ń jábẹ̀ wọ́n á kó dání wàá rí fún màá lọ ṣépè ṣé ààrẹ ilẹ̀ Yorùbá nìwọ tó fẹ́ ṣépè fún gbogbo àwọn Yorùbá. mẹ́nẹ́dẹ̀ fẹ́ máa ṣe ìjọba lé lórí. ó fẹ́ máa ti wá jẹ́ kó wọ́n sá lọ sí Yorùbá bẹ́ẹ̀ ní Tápà ó fẹ́ máa ti Nàìjíríà Yorùbá jẹ́ kó wọ́n sá lọ sí Tápà kò ní yẹ ìwọ kan bí eléyìí bí eyín eku yìí ó ń fi rẹ ìwé àwọn ọba lọ́ba àwọn lọ́ba ìwọ́n tó pé lẹ́yìn Aláàfin nìkan ló sínú ẹ inú gbọ́dọ̀ ń gbé Gani kò yẹ kó máa gbé ní àárín ìlú àbọ̀ òmòye tó jẹ ni olórí ẹrú ló máa ń jẹ ààrẹ ẹrú Yorùbá Gani Tápà ẹrú àwọn Yorùbá ẹrú wà ní ẹ ọ̀lẹ ń sá lọ dúró dè wá bọ́ ṣòkòtò Gani ń sá lọ dúró dè wá bọ́ ṣòkòtò Gani ń sá lọ ọjọ́ tó gbọ́jọ́ very lazy idiot o ò tí ì rí Fúlàní àti ìrìjà o ti sá lọ ọlọ́pàá ẹ ti sá sínú orí olè tọ́lọ́gbẹ́ 20 billion wá tí ìkọ́kọ́ bá ṣe ilẹ̀ Yorùbá ìwọ la máa mú ẹ̀yin ọba wa kábíyèsí jàre gbogbo yín akíyín ẹ̀yin orí adé ẹ fura o ẹ fura ẹ̀mí ni máa sí ààrẹ láti máa wá sí ààfin yín torí pé tí àtọ́kẹ́rẹ́ bá wá sọ́dọ̀ yín tẹ̀ bá gbé owó fún kó má lọ gbàbọ̀dé fún wa nílẹ̀ Yorùbá o Gani tí ó fẹ́ pa gbogbo ọmọ Yorùbá pátápátá Tápà ló ti wá àápa wá sá lọ sí Tápà o ò lè rí wa pa ìyàwó kékeré àsìkò tó dé yóò dáa ẹnu ọkọ ẹ ti gbẹ Yorùbá ò ní kọ́bọ̀ tó fẹ́ fún ìdè kò lọ ṣiṣẹ́ ẹ̀ tó bá ṣiṣẹ́ ẹ̀ tó bá wù wá lórí a máa compensate ẹ̀ you cannot levy anybody in Yorùbá line if you know you cannot operate as Aree Onakakanfo throw that gado pé òṣì ọ̀pá ẹ̀ ọmọ ológun tó gbé dání àti tìlà òṣì tó dé kiri tó ń kọ́pì tó fẹ́ ṣe bí Ọ̀nífẹ̀ fine boy looking wòrowòro orí bó ṣe rí arúgbó ti kékeré yẹ ó ti dàbí arúgbó ọjọ́ orí gbàgùn orí jàgbàjàgbà Tápà lè pé àwọn àti àgbàlá tí tó ti wá wàá rí ìta máa ṣe fún ẹ ẹnu ẹ ti kan bàbá Tinubu olódòdè Gani lẹ́yìn ilẹ̀ máa rán Sunday Igboho láti lọ bá yín pààyàn ẹjọ́ ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ kàn yín bàbá Tinubu ó kàn yín o ó kàgbàgbà ó kàn yín o bàbá Tinubu 50 million tẹ gbé fún Igboho kí lẹ́yìn kí Igboho fi ṣe ẹjọ́ wa sọ fún ẹjẹ́ ká gbọ́ 2024 la wà yìí ẹ wá gífà gáàsì àwọn ibi tẹ ẹ rọgbò lọ olórí burúkú onígbò ni wọ́n rán kó lọ pa Bọ́lá Ìgè Gani ìdààmú nu pé ìdààmú Tápà kí ló dé tó ṣe yọ lòṣì báyìí obìnrin mo tọ́pọ̀ máa ń ṣe ló máa ń rọjọ́ wẹ́ ló máa ń ṣe dábẹ̀ bọ́ ọkọ̀ ọlọ́jọ́ gbúrúrú ní top break no jam Ọlọ́run tiẹ̀ ti bá a ṣe tá a ti ní ààrẹ Lájí Àbáàsì òpìtàn toró ló ṣì ní ẹ fẹ́ gba ipò mọ́mọ́ yẹn lọ́wọ́ ìtàn yín ní mọ́tò jam police àkàrà màmá tìrọ̀wé in the year 2020 òun lọ sí nìkan Jésù gbọ́ kẹ̀kẹ́ orí omi ọmọ abọ́ sórí omi wọ́n jà màlá ìtàn ti pọ̀ jù orí burúkú tọ̀ ọmọ ọdún mélòó ni ẹ at 62 you know everything more than your age. ìran wo ló jà fún tó ṣẹ́ni Aree Onakakanfo táwọn olórí burúkú tó ń tẹ̀lé àwọn olóṣìdókò lẹ́pọ̀n òṣì ààrẹ gbogbo wọn tó ń bọ̀ta ìkọ́jà pé èpè tó ń fẹ́ gbé jáde èpè tẹ gbé jáde lọ́jọ́ sí fún dára ń bolẹ̀ wá inú ilé yìí kúkú òbí tẹ̀ ti ṣe inú ilé yìí inú ìran yín ló lọ gbogbo kọ̀ọ̀kan nínú èyí tẹ̀ ń tẹ̀lé kí à ní ìdààmú tẹ́ ẹ bá fi ìpẹ́lẹ̀ máa gbé bọ́ọ̀sà láti máa ṣẹ́ èpè ní agbára Ọlọ́run gbogbo generation to generation nídìílé yín ẹgbẹ́ yẹn ò ní kúrò nínú ìran yín torí àṣẹ yìí Gani ló ṣe àwọn ọmọ Yorùbá bọ́ọ̀sà kò lọ dojúkọ Fúlàní lọ gbẹ́bọn kò lọ ọjà gbogbo òkú tó nílé tó ní ẹ̀ńtátẹ́nà nìgbò àbúrò ayé ẹ̀ báyìí ó pè pé ó ní ẹ̀ńtátẹ́nà Ìgbòho wọ̀lú ilẹ̀ mi tìtì sọ́ọ́lẹ̀ o kábíyèsí o bàbá Dami orí ẹ̀ wà bẹ́ẹ̀ Ìgbòho orí ẹ̀ wà bẹ́ẹ̀
bàjẹ́ wàláì ọ̀rọ̀ kan ní Ìgbòho sọ ayé fẹ́ parẹ́ wàláì ó mì jìjì kábíyèsí Ọọ̀ni ìfẹ̀mọ́gbọ́ ẹ pàtẹ́wọ́ fún Ìgbòho àní ẹ tún pàtẹ́wọ́ ẹ tún pàtẹ́wọ́ fún Ìgbòho ọmọ wa wà ń bí àtẹ́wọ́ tún lọ ìjà òun náà pàtẹ́ fún ẹgbẹ́ tó ti ní pé káwọn kábíyèsí kọ́ lọ fẹ́ra wọn dógò kọ́ lọ dúró sí China kọ́ lọ fi wọ́n yáwó kọ́ wá gbowó fún ẹ ó lè olófo èlò náà ń ta tẹ́rù tó wọ̀ agbádá funfun tó wọ̀ tó fi ránṣọ tẹ́rù yẹn èlò náà ń tàpá kan ṣé wọ́n 50 naira ni 20 billion lọ́ọ̀lọ́ọ̀jọ́ kí ló fẹ́ fi ṣe jàre àbọ̀ ti sanwó orí ibi tó ti lọ márì olè owó ti rọjú mọ́ ẹ everybody knows you to be very very greedy asshole kí ló dé tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ sọ̀rùn ni àwọn ẹ̀yin ọba ẹ má jẹ́ kí Gani máa jókòó sáàárín yín mọ́ ó rí dínkù yín ẹ̀yin irú ọba tó bá lọ sí ààfin aṣọ́bodè ló yẹ kó máa fi ẹ́ ṣe kó máa lọ ṣọ́ ibodè kó o gbé àpá security dárí kó wà lẹ́nu ọ̀nà oh you are not supposed to be sitting with the monarchs no àrífín ni tó bá fẹ́ jẹ́ ààrẹ yẹn gbé sílẹ̀ a máa fẹ́ lómi àwa wí tó ní Sunday fẹ́ bẹ́ẹ̀ joyè jagunjagun kò ní yẹ bó ṣe fi jagunjagun lọ Sunday yẹn ọba lọ́la ní Sunday ọmọdé yẹn mọ kábíyèsí jàre bàbá mi ọba lọ́la tó dẹ̀ máa jẹ́ kí òsì tó máa ṣẹlẹ̀ àbí kí kábíyèsí ẹ̀ a máa kọ́ fún àbí sọ́yẹ àbí kò yẹ ṣé ó dá mọ̀ àbí ò dá mọ̀ ó ṣe máa lọ nìyẹn ṣé olóòyà wèrè ni a máa tètè fọ́kọ̀ pẹ́ Gani nǹkan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ Yorùbá you are a security threat to Yorùbá land because they are not giving you money you want to hand us over to Fulani o tún wá ń kúrò ọmọ Tinubu oní Tinubu lóye Sunday Igboho jẹ́ nígbà ìlẹ́yìn ẹ̀ we will sue you ibi tó ti rí pẹ́tà Ìgbòho ló pa Bọ́lá Ìgè o máa wá sọ yẹn number 1 bàbá Tinubu wọ́n lẹ́yìn ilẹ̀ rọ́gbò ó ṣẹ́ wọ́n ní agbẹ́dẹ̀gbà ayé ní Ìgbòho bàbá Tinubu ẹjọ́ ẹ má torí pé ti jẹ president ẹ wá dá wa lóhùn you talk too much ọ̀rọ̀ jọ́jú jọ kí làwọn ìyàwó ẹ ṣe tó bá rògbà ẹjọ́ ìkíná ṣe ó ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn ìyàwó ẹ olófo olè alátẹnujẹ you talk too much leave Sunday alone ẹ tí ó ti sọ láti jọjọ ìkòdé ẹ lóhùn ó ní a máa praise ẹ níta a máa pa ilé nínú ilé ó tẹ̀ máa dúpẹ́ pé praise ẹ ta tó bá yẹ pé àwọn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé ìdàpọ̀ tí ì ṣe èrè ni ta ló máa praise ẹ praise ẹ for what who are you who the hell you think you are nobody olówó dà hospital à ń náwó fún Sunday ṣe àyẹ̀wò lọ́wọ́ ọdún máa pọ̀pọ̀ ẹ̀ fún Sunday ní ṣe bá àláwọ̀ lọ́wọ́ wa ó bá ṣe wà láṣẹ lọ́wọ́ wa kí ló ń tẹ́ lára kí ló ń dùn ẹ́ bẹ́ẹ̀ alákìísà aláṣọ pípọ́n a máa wọṣọ agbápá òṣì dání a máa wọṣọ ó fẹ́ fi rẹ̀ wọ́ọ̀ ní ìfẹ́ pẹ̀ òòtó ìmọ̀ olúwo gan tó ya wèrè tó jẹ́ pé igbó ló mú kiri àfin òòtó olúwo you are nobody when it comes to the monarch of Yorùbá land you are nobody you are useless idiot respect the elders respect the adé oríko respect àwọn ṣẹ̀ṣẹ̀ wa olófo olè ṣọ́ọ̀kì 20 billion gbọ́n àtàwọn olùkọ́ ẹ̀ wọ́n fẹ́ kú sí wa lọ́rùn ẹ̀kọ́ fẹ́ kú ni o security ilẹ̀ Yorùbá tó bá tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ Gani ìdààmú ní kẹgbẹ́ tó lọ́ máa ó fẹ́ sọ. tí Sunday Igboho sílẹ̀ kò rí tiẹ̀. ẹ̀yin bàbá ẹlẹ́pẹ̀ ní agbára Ọlọ́run gbogbo ẹ̀yin ẹ̀dá tẹ́ ẹ̀kọ́ lẹ́yìn Gani tẹ́ ẹ̀ ń bọ́ta tẹ́ ẹ̀ ṣe ìpè yẹn ìrandíran yín àwọn ọmọ generation láti kọ́ ọmú yín ó pè pé tán nínú ọ̀rọ̀ yín gbogbo yín là ń kọrùkọ yín sílẹ̀ o à ń kọ́ tòlótòló bàbá tòlótòló gbọ́ máa pè é pọ̀ gbogbo yín lórúkọ yín wà lẹ̀ ẹ̀rí tá a máa ṣe fún yín Yorùbá nation will move ilẹ̀ Yorùbá ti dúró ẹ̀yin ọlọ́tẹ̀ ibẹ̀ la máa fi ń ṣe àtẹ̀gùn wọnú ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn kò yí padà ẹ máa bẹ́ tòló mọ́ mi ó dàbọ̀. ẹ ṣé àdúpẹ́ o ẹ ṣé o ẹ mọ bó ṣe ń lọ àwọn ìyá Ìgbòho rí ẹ mú pínrín ọ̀daràn tí wọ́n bá gbá ẹ mú wà lónìí ṣerú ẹ mọ́. ṣe gbọ́. kò dá ẹ lójú ò dẹ̀ sọ jáde wọ́n ní ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ ẹ̀yin àgbàlẹ̀ wí bẹ́ẹ̀ o wọ́n lẹ́ni aṣiwèrè ni wọ́n ti ń gbọ́ ó ní wọ́n lóun wọ́n ń sọ pé òun ni wọ́n rán lọ pa Bọ́lá Ìgè ṣùgbọ́n kò dá òun lójú o ṣùgbọ́n ń bo lẹ́yìn ń fetí títí tẹ́ ẹ fi ń gbọ́gbọ̀kúgbọ̀ tó jẹ́ pé ẹ̀yin ò wádìí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ọmọ ẹnìkejì yín rí láyé yìí àfi ibi ọ̀rọ̀ ìbànújẹ́ kò bá kùn gbé ọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu yín
sí ọmọlàkejì yín lẹ́yìn máa sọ. Ṣé ń gbọ́? àti fàyò. Òun ló pa Bọ́lá Ìgè. Bó ṣe pa Bọ́lá Ìgè yẹn ó sì máa ṣàlàyé ẹ̀. Wọ́n ti rí fún ẹ. mo ní gbogbo náà làṣẹ ẹ̀jú máa tù Ọ̀. ní mú jẹ. Bó o bá rò rè ibi tó máa bára ẹ lórí ọ̀rọ̀ yìí ò ní rò. olóòótọ́ ni ẹ̀rẹ́ ti máa ń dín kù lọ́rọ̀ ọ̀bọ yẹn. Ṣé ń gbọ́? ẹgbàgbé ọ̀ Ṣé ń gbọ́? àwọn ọmọ ẹgbàgbé gbọ́dọ̀ ọ̀. kọ́ńtà tó tìrì lánàá ló tó kó lẹ́kọ̀ọ́. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? aláwọ̀ ló ti gbowó yẹn. Ẹ̀dì ẹ̀ mọ́nítọ̀ ẹ̀ káàkiri ẹ̀ ń ṣọ́ kí ló pa yín pọ̀. Òru àná ní kọ́ńtà tó tìrì ní òru. ó kò ní Ìbàdàn ní after 12 ó dé kó ọdẹ ṣe mí ti yẹn tán ọdẹ gbowó yẹn fún ọdẹ bá fóònù tí WhatsApp lù òbí bá Tinubu sọ̀rọ̀. Tinubu ò sí bẹ́ẹ̀ o hòtẹ́ẹ̀lì sí WhatsApp yẹn ní Ìkẹjà dẹ̀ náà ti ṣe mí ti yẹn bẹ́ẹ̀ náà ti máa ń ṣe ó ní hòtẹ́ẹ̀lì kan ní Ìkẹjà mẹ́ẹ̀. Ayọ̀ Àyìndé òun náà ni Tinubu máa ń rántí àwọn 10 million boys tó bá wọn fẹ́ pa mí yẹn òun ni Tinubu máa ń rántí wọn. Ṣé ń gbọ́? Tinubu ti wá ní káwọn yẹn lọ so papọ̀ mọ́ Sunday ẹ̀sìn. Bàbá Tinubu ọ̀rọ̀ kàn yín àfi kẹ́ ẹ dáhùn fún un. Wọ́n ní bàbá Tinubu ọmọ olódòdẹ wọ́n lẹ́yìn lẹ máa rán Sunday iṣẹ́ oríṣiríṣi. Wọ́n ní 10 million boys tọ́nà fẹ́ pa òun. Wọ́n ní Sunday lè máa rán sí wọn. Bàbá ṣé tòótọ́ ni? Èmi ti wí fún ẹ ṣé bóyá ní Sunday ló fẹnu wú géètì ó fẹnu já wáyà ìwọ gba pàtí fẹnu wú pílà bó o ṣe wà yìí. Tá ẹ̀ bá tètè ṣọ́ra yín ibi ẹ máa bára yín ẹ̀ ní ròtì. ìkọ́jọ papọ̀ Ẹ pẹ́ ìyá wèrè. láti Facebook. Bẹ́ẹ̀ ni So ẹ bá rò pé ìyá mi mo dúpẹ́ làwa ilẹ̀ ṣe ẹnu ti ré bá a lẹ́sẹ̀ ó ti sọ̀rọ̀ sọ. irú oríṣiríṣi àlùmọ́rù gidi ní wọ́n máa pè sórí gidi pé àwọn ọmọ tó ń mú yẹn o kí ló dé ààrẹ ti gbowó kò rí wọn release. Kí odindi olóyè ìlú máa sọ̀sọ̀kúsọ. ààrẹ ń gbowó lórí ọmọ tó wà tó lè ṣe àtàwọn gbowó lọ́wọ́ èèyàn bí ṣe struggle lọ́dọ̀ tiwa. Ẹ̀yin ò gbowó. bí wọ́n bá ṣe meeting wáyé òbí. ẹjọ́ mo bá kéèsì wọn dé torí kí ni ẹ mo ti lọ fọ́ọ̀sì ilé ẹ̀kún nílé ẹ̀ náà mo bá kéèsì wọn dé dáhùn tó mo ṣé kéèsì ẹjọ́. kéèsì wọn gangan bẹ́ẹ̀ni ọwọ́ Ọ̀yọ́ state government ló wà. àwọn court bẹ́ẹ̀ strike bẹ́ẹ̀ni wọ́n strike ọwọ́ Ọ̀yọ́ state government ló wà. And when there is a case in court kò sí agbára tó lè lò àfijọ́ tí judiciary bá ti máa Bàbá mi ṣe ẹ̀sìn ṣákìrù. ọ̀rọ̀ ìjọba ni tó wá tọ̀rọ̀ individual ni. àìmọ̀ ìmọ̀dá kèsì tí Sunday ní nípa àwọn tó wọ̀ òun yọ rẹ̀ àwọn ẹ̀mí ìwà lẹ́wọ̀n báyìí ní àwọn tó lò. Ṣé ń gbọ́? Sunday yẹn Ìsọkúsọ ìwà lẹ́wọ̀n bẹ́ẹ̀ tó wọ́n wàláhì ìsọkúsọ lẹ sọ. Ẹ rò pé Sunday jẹ́ wèrè bíi tiyín. Kò sí ọmọ Sunday kan tí wọ́n máa mú. Bóyá tó bá ṣe nǹkan kan òun ló lè díjọ́ kejì àbíjọ́ kẹta. Tán bá ti mú pé lórí ọ̀rọ̀ self determination yìí Ọlọ́run ò ní jẹ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa fẹ́ yá lágbájá yá ẹ lọ síbẹ̀ yẹn ẹ gbé fóònù fún wọn ó dẹ̀ máa yanjú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí wọn pààyàn tí wọn dẹ̀ kì í ṣọmọ gbébọn wọn ò ṣọmọ gbàdàgbàdà wọn ò ṣe jàgídíjàgan ṣebí lórí ọ̀rọ̀ self determination náà ni ká gba Yorùbá nation yìí kí ló dé tán bá tiẹ̀ wá ṣe mistake tán bá mú wọn kò sí ni olóyè ó máa mọ bó ṣe máa gbà wọn àwọn tí kì í tiẹ̀ ṣe olóyè ló kó wọn jáde tí wọ́n mú wọn ṣe bọ́mọ Yorùbá náà ṣáà ni wọ́n ṣá gbogbo wa la rí kò gbọdọ̀ dá sí ó lè dá sí àfìgbà tó dá sí wọ́n lè gbà wọn àbí kí lẹ tún fẹ́ gbọ́ gbogbo ayé ló máa jẹ yín tó jẹ́ pété ara yín lẹ mọ̀ ẹ máa fa ọmọ ọlọ́mọ lẹ̀ síbi ẹ má máa lọ sùn táwọn ìyàwó yín lé ní. wọ́n ti dáwọn gbére fún lórí kéésì òun yọ rẹ̀ ṣé ń gbọ́ òun lo political power láti fi yọ rẹ̀ ṣé ń gbọ́ political interest
àwọn ọmọ yẹn forí kó. ṣé ń gbọ́. Almorif yẹn Sunday ló ṣiṣẹ́ fún. ṣé ń gbọ́. Almorif Dara Dara. Òṣàtọ́lá Sunday ló ṣiṣẹ́ fún. ẹ rántí dárúkọ gbogbo àwọn tó kù òpònú ní ayé fún mẹ́rẹ̀ ẹ wo ẹjọ́ ọ̀rọ̀ kátikàti ni mi ò fẹ́ gbọ́ mọ́ ṣùgbọ́n ní ìsìn gbogbo ẹ̀yin. Lovers all over the world, a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò yìí ẹ dẹ̀ rí àwọn a lot of things, ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí olóyè Gani Adams tán sọ nípa olóyè Sunday Igboho, wọ́n sì sọ a lot of things, oríṣiríṣi ọ̀rọ̀ nǹkan tó lágbára ni o. And then ó yẹ kí àwọn ọmọ Yorùbá ká ṣera wa lọ́kan, ká ṣera wa lọ́kan, ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Àsìkò tá a wà yìí àsìkò tó yẹ ká ṣera wa lọ́kan ni. So ó jẹ́ nǹkan tí ó yà yín lẹ́nu gidi gan, because irú àwọn ọ̀rọ̀ yẹn kò yẹ ká lè máa gbọ́ lẹ́nu àwọn tán bá jẹ́ olórí Yorùbá. Ó jẹ́ nǹkan tí ó ń bá yẹn lọ́kàn jẹ́, ó jẹ́ nǹkan tó ń bá yẹn nínú jẹ́ púpọ̀. So ó lágbára. So a máa rọ̀ wọ́n náà ní kí ìjà ó má wáyé láàrin àwọn akọni ilẹ̀ Yorùbá. And then oríṣiríṣi ọ̀rọ̀ náà sọ nípa bàbá wa Tinubu tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Àwa Yorùbá tá bá fọ̀rọ̀ tì síbì kan ó yẹ kẹ́ jẹ́ ká máa bá bẹ́ẹ̀. Yorùbá yìí náà ni àwọn tán sọ̀rọ̀ lọ́jọ́ sí wọ́n ní Yorùbá yoyoyo bí iná, Yorùbá rúrúrú bí omi òkun. Ó yẹ kí á jẹ́ kí ìmọ̀ wa kó máa ṣọ̀kan as ọmọ Oòduà tá a jẹ́. Kò yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa ṣẹlẹ̀ láàrin àwa ọmọ Yorùbá. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa share, ẹ dẹ̀ bá wa comment. We love you all. Thanks for watching.